Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọadé lórí ètò yín, ètò tí ẹ ti mọ̀ bí ẹni mowó ìrìnkèrindò Adéọmọadé ní ẹ wà pẹ̀lú àlejò wa. Ẹ kú mọ̀ pé ojú ni ètò yìí kì í ṣe àìmọ̀ fún ológo. Ká má dóná pẹnu, Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkan láti gbọ́n kàn. Wọ́n fẹ́ kí àlejò wa kí wọ́n fúnra wọn kí wọ́n dárúkọ wọn fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní ilé. Ṣùgbọ́n bí ẹ ṣe ń wo ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ má bá mi share, ẹ má bá mi tẹ like, ẹ má bá mi comment. Àlejò wa ẹ má káàbọ̀ sí i. Ǹjẹ́ àti mo orúkọ yín? Olóòtú, orúkọ tèmi ni Babátúndé Ẹlẹ́yẹlé tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ògùn State. Orúkọ yín ni Babátúndé Ẹlẹ́yẹlé. Ẹ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn State lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàbọ̀ sí orí ètò yìí. Ká má dóná pẹnu, ó ní kókó ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ dá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn sì ti ń fi irú wọn hàn lórí ìsọ̀ yìí. Wọ́n ní wípé nínú ọmọkùnrin àti ọmọbìnrin èwo lọ́mọ, èwo ni ó yẹ kí èèyàn máa lọ lọ́dọ̀ Elédùà, tàbí èwo ló yẹ kí tí àwọn bá ṣẹ̀ fẹ́ bímọ gẹ́gẹ́ bí àkọ́bí, èwo ni ó yẹ kí èèyàn máa gbàdúrà sí Ọlọ́run bá pé bí mo bá fẹ́ bímọ ìwé yìí kò fún mi sí akọni ó tọ̀nà láti gbèrè ní àbí àbò. Kí ni èrò yìí? Olóòtú, ẹ ṣé gan. Ìbéèrè náà ni ìbéèrè tí ẹ béèrè, but ní àkọ́kọ́ tá a bá ní ká dálẹ̀ kí a tó ṣe, kò sí èyí tí ò kì í ṣe ọmọ àti ọmọkùnrin àti ọmọbìnrin, ọmọ lọmọ ń jẹun. Àmọ́ ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà wa, a ní ìgbàgbọ́ pé ọmọkùnrin ó ṣe ìwúlò ju ọmọbìnrin lọ. Nílẹ̀ Yorùbá ní gẹ́gẹ́ bí àṣà wa, a nígbàgbọ́ pé ọmọkùnrin ṣe ìwúlò ju ọmọbìnrin. Bẹ́ẹ̀ ni olóòtú. Bí báwo kí ni? Ẹ ṣé olóòtú, wọ́n ṣe ń gbé yín náà nìyẹn. Tó bá ní lọ́dún lórí omi, ẹni kí n kọ́ ẹ̀ wá. Ẹ ṣáwò. Ẹ ṣáwò. Ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá ṣe mọ̀, tẹ́ bá tún wò gan ní àwọn bòmíì ní ilẹ̀ Yorùbá kan náà, wọn kì í sábà fẹ́ rán ọmọbìnrin ní ilé ẹ̀kọ́ gíga nítorí ìdí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí náà ni àwọn ẹlòmíì ti believe pé ọmọbìnrin bá ti ka 6 àbí tó bá ti lọ sí secondary school nígbà pẹ̀lú ìwé gíga, wọ́n believe pé ìtò ó máa lọ kà nílé ọkọ ẹ̀. Kí ni ìdí? Ìjà rẹ̀ ṣe lójú. Ìdí ẹ̀ ni pé ọmọbìnrin bí a ṣe dáhùn tó bá tó àkókò kan, wọ́n máa fi ilé bàbá wọn sílẹ̀, wọ́n máa lọ jẹ́ orúkọ ní ìdílé mi tí kò dẹ̀ kí ń ṣẹlẹ̀ sí ọmọkùnrin. A nígbàgbọ́ nínú ọmọkùnrin wípé gbogbo nǹkan tó bá fi ọjọ́ àárọ̀ ẹ̀ ṣe, àti pé ẹ má tún gbàgbé olóòtú, ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá a máa ń ṣe ẹ̀rìṣì wọn kankan, a máa ń ṣe ẹ̀rìṣì wọn kankan. So tí a bá fẹ́ kí orúkọ parun, a nígbàgbọ́ ní ilẹ̀ Yorùbá pé ọmọkùnrin ló lè maintain orúkọ yẹn, ló lè retain orúkọ yẹn nínú agboolé ni o, láwùjọ ni o, ní ìlú ni o, tí orúkọ yẹn ò fi ní parẹ́. I believe pé ọmọkùnrin nítorí wípé ọmọkùnrin máa lọ mú wá láti tà ní, a máa lọ síta, máa lọ fẹ́ ìyàwó wálé, ìyàwó yẹn tó máa wá jẹ orúkọ ọkùnrin yẹn. Gbogbo ọmọ tí obìnrin yẹn bá bí nínú agboolé yẹn, wọ́n máa jẹ orúkọ ìdílé yẹn, tí kò dẹ̀ kí ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó bá bí nínú agboolé yẹn, orúkọ mi ló máa lọ jẹ ní ipò mi. Ọ̀dà àlejò wa, ṣùgbọ́n sẹ́wọ̀n wípé èmi wá ní èrò kan tó yàtọ̀ sí ti tàbí mo ní àlàyé kan tó yàtọ̀. Tí ẹ bá sọ wípé torí pé ọmọbìnrin máa lọ síta ni, pé tó bá yàtọ̀ jẹ́ orúkọ bàbá ẹ̀ mọ́, àti torí bẹ́ẹ̀ ni ọmọkùnrin ṣe sàn ju ọmọbìnrin lọ. Gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Yes. Ṣùgbọ́n mo wá ní àpẹẹrẹ kan tí mo fẹ́ fi hàn yín. Okay. Ìyá wa kan wà tá à ń pè ní amòfin àgbà Yéjídé Ayọ̀gúndípẹ̀. Yéjídé Ayọ̀gúndípẹ̀. Ọmọ bàbá wa ń gbòògbé tí ò fagbọ́n wa ní. Bàbá tó kò gbójú ọdẹ ní ìgbóni malẹ̀. Mágbófẹ́. Ọmọ bíbí ìgbókè ló lọ. Okay.
amòfin àgbà nìyá yìí lọ́wọ́lọ́wọ́ ìyá yìí ni olùdámọ̀ràn àgbà fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò oúnjẹ, that is SSA to the President on Chief Security. Wọ́n ti fi bàbá sí aládàjọ àbílẹ̀ Ìlẹ̀lújì Òkìgbó. Àwọn dẹ̀ ni ìyá ẹgbẹ́ matron fún ẹgbẹ́ TAMPAN níjọba àbílẹ̀ Ìlẹ̀lújì Òkìgbó. Ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ sọ ni pé ṣé obìnrin nìyá yìí, bàbá tó bí wọn lọ́mọ Òkìgbó, ìyá tó bí wọn ọmọ Òkìgbó, ṣùgbọ́n ọkọ wọn tó fẹ́ wọn kì í ṣe ọmọ Òkìgbó. Ṣùgbọ́n ìyá yìí ṣe alága ìjọba ìbílẹ̀ Ìlẹ̀lújì Òkìgbó. Ṣé ń gbọ́ mi? Lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tí wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí SSA to the President of Chief Security wọ́n wá install solar energy to the street light sí gbogbo Òkìgbó. Obìnrin ni o, ẹ má gbàgbé o pé obìnrin ni kì í sọ ọkùnrin. Ẹ má gbàgbé wípé orúkọ ọkọ ẹ̀ ló jẹun. In which kì í ṣe oníkan ní bàbá wa dí òfàgbọ́n àbí wọn lọkùnrin tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí gbogbo kí wọ́n yàn jù. Ẹ má gbàgbé àwọn nìkan kọ́ ni olóṣèlú ní ìpínlẹ̀ Oǹdó tàbí nílùú Òkìgbó. A ní àwọn olóṣèlú wọn jẹ́ ọkùnrin tí wọ́n jẹ́ orúkọ bàbá wọn. Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí láti ṣe irú nǹkan tí ìyá yẹn ṣe kí wọ́n kó ọmọbìnrin ṣe fún ìlú ẹ̀ tó bẹ́yẹn. Ọmọbìnrin táwọn ìpè wọn máa kó tilé lọ ta lọ ìlú ọkọ ẹ̀. Ó wà ní ipò òṣèlú, ó wá pín bàbá ẹ̀ sí kò wọ́pọ̀. So ó wá jẹ́ kí èrò mi yí padà wípé tí àwọn ìbára sọ pé ọmọkùnrin nìkan ló máa ń sànyàn tàbí tó máa ń sàn ìlú tá a ti bí tàbí tó máa ń sàn ìbílẹ̀, nígbà míì ọmọbìnrin tó lè sànyàn ju ọmọkùnrin. Ó túmọ̀ sí yẹn. Ẹ má gbàgbé pé bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi náà ni pé kò sí tí ò kì í ṣọmọ. Bẹ́ẹ̀ni sọ àtòbìnrin àtọkùnrin ọmọ ni wọn. Àmọ́ òun wá fẹ́ pè é ṣàkíyèsí kan. Gẹ́gẹ́ bí ìyàwó àti ẹ̀dá ọkọ yẹn, mélòó nínú àwọn obìnrin tá a sọ ni wọ́n ṣe nǹkan tí ìyàwó ṣe? Ẹ wo bóbìnrin ṣe pọ̀ tó. Bóyá tá a bá máa rí tó ṣe nǹkan tí ìyàwó ṣe bí abí mẹ́ta mẹ́rin nínú ọgọ́rùn-ún obìnrin. Ẹ̀tí ríjì tí ọ̀pọ̀ bá ṣe pílẹ̀ pé ọmọkùnrin ọjà ló ju ọmọbìnrin lọ. Ọjà ẹ jẹ́ kí n wá sọ tó bá sọ pé ọmọkùnrin wúlò ju ọmọbìnrin lọ, àwọn jàgùdà tó ló ń kọ lórílẹ̀-èdè tọmọbìnrin ni wọn. Lótìtọ́ àti lódodo wọn kò ṣe ọmọbìnrin náà. Tí àwọn ìyẹn burúkọ lé wọn jẹ́ àwọn burúkọ lé wọn jẹ́. Kò sí bí a ṣe ní rí kàńdà nínú rẹ̀ sí. Bí a ṣe rí kàńdà nínú àwọn ọmọbìnrin náà la ṣe rí nítorí ọmọkùnrin. Mo ti kọ́ wá pọ̀ tó kọ́ lórí. Àlejò wa nínú èrò tí ó dà ẹ wo ìyá wa Okonjo Iweala tó jẹ́ Ìgbò tó wà ní World Bank, ọmọbìnrin máa ní ó gbórúkọ orílẹ̀-èdè wa ga, ó gbé orúkọ ìlú Ẹ̀gá, orúkọ ìpínlẹ̀ Ẹ̀gá, ó gbórúkọ ẹ̀yà Ẹ̀gá, orúkọ ìdílé Ẹ̀gá. Ẹ wo ọmọ wa yìí Tóbi Amúsà tó ń sáré, ọmọ tó ń sáré tó máa ń sáré tó sáré tó ó ṣe ní àgbẹ̀dá world record. Ọmọbìnrin máa ní kò sí bí bó ṣe wà yẹn, kò sí bó ṣe máa sọ́tọ̀ ní sọ pé ọmọ ní báyìí ni ọmọ ní ọmọ ìlú báyìí mọ́ ni ọmọ bàbá lágbájá ni. Tó lè sọ lóòtú. Tí ẹ̀mí máa sọ wípé kò sí ọmọbìnrin tó ń ṣe dáadáa, àwọn ọmọbìnrin pọ̀ tó ń ṣe dáadáa. Wọ́n pọ̀ tí wọ́n ń ṣe dáadáa. Wọ́n pọ̀ bọ̀ tí wọ́n tó ọmọkùnrin ní ìgbà ṣe ń sọ rẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin tó wá ń ṣe burúkú àpòjọ ọmọbìnrin tó ṣe burúkú lọ. Ọmọkùnrin tó ṣe burúkú pọ̀ tí wọ́n fi burúkú. Ìdí ẹ̀tí mi bá sọ wípé ká gbàdúrà pé kọ́nà fún àlọ́mọ tó bá san wá nìyẹn. Olórí àdúrà nìyẹn. Ọ̀dà ẹ̀tí jẹ́ ká fi kan wò. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọmọbìnrin máa ń náà ní òbí jọ ọmọkùnrin lọ. Olóòtú, mo support yín lórí aspect yẹn. Mo support yín lórí aspect yẹn nítorí pé kí ni ọmọkùnrin tó bá ti ní ìyàwó, ó believe pé òun ti ní family òun nìyẹn. Tẹ́ bá dẹ̀ wo 90% ti ọmọkùnrin tó bá ti ní ìyàwó bẹ́ẹ̀ ìyàwó wọn ló máa ń sóògùn tó wọn sóògùn tiẹ̀ bí wọn sóògùn ti lé mọ́. But ọmọbìnrin gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ tí mo ṣe support yín, ọmọbìnrin kò síbi tó lè wà òbí ẹ̀ máa jẹ lọ́kàn kó má ráyè débi tí òbí yẹn wà bó jẹ́ kó máa sẹ́ndì owó pé màámi ẹ ṣe bẹ́ẹ̀ ṣàwọ̀ ẹ̀ṣẹ̀ kó bá sọ̀rọ̀ ṣé bí sáà pààyàn ṣe wà òkè bọ́tọ̀ ọmọkùnrin oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́fà. lẹ́yìn tó bá ti pé gbogbo lọ́mọ kọ́nà ọba kó dòwó tó ní ọdún lótú fún wa ní ọmọ tí ó máa ṣàn wá. àmín. ọ̀rọ̀ ní ẹ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní ilé ẹgbọ́n nínú ọmọbìnrin àti ọmọkùnrin èwo ni ó yẹ kí èèyàn ó
ìyàwó ẹ̀bẹ̀ sí ọlọ́run àkókò fún ewu lọ́mọ nínú méjèèjì. Ẹ bá wa fi ìròyìn hàn ní abẹ́ comment section. Ẹ jẹ́ máa bá wa share fídíò yìí, ẹ má dẹ̀ tún gbàgbé láti subscribe sí YouTube channel mi Ajomade TV on YouTube, and ní bákan náà ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ní orí YouTube. Ẹ jẹ́ bá wa follow page wa náà Ajomade àti Ẹlẹ́yẹlé. Ẹ bá mi share fídíò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin bàbá lọ́lọ́kan òṣùọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Erelu Oòduà ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà ní Texas. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín lórí ìkànnì yìí. Ọjà tí ẹ fi ń pa wá kò ní í já o. Mo tún fi ìyá mi Madinat Akínbánjọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, bákan náà Mama Gold. Ẹ̀sìn àjọṣepọ̀ wa kò ní báyìí. Mo jẹ́ kí ìyá àfẹ́ Yẹmí Adélàlú ara wọn olólùfẹ́ wa tí ara wọn tí Ọlọ́run bá ń lò fún ìkànnì yìí nìyẹn. Ó jẹ́ kí bàbá mi orílẹ̀-èdè Amẹ́ríkà làwọn náà wà. Mo kí bàbá mi Dókítà Fátókí Adébáyọ̀ Arẹ́gbẹ́dárúgì àṣà Yorùbá lórí mẹ́rin àgbáńlá ayé, bàbá ọkọ̀ Ajomade nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o. Lágbára lọ́wọ́ bá ní àlejòsọ́kùnmọ́ yín lójú iná ẹ̀ dàgbà ẹ̀ dógún. Mo jẹ́ kí ambassador Ọdẹ́nu Àbáyọ̀mí tí wọ́n jẹ́ lọ́mọ Àgbẹ̀kọ̀yà lórílẹ̀-èdè gbogbo lórílẹ̀-èdè àgbáńlá ayé. Ètò máa ní kí n máa dẹ́rù àwọn olólùfẹ́ wa pọ̀. Mo tó kí Imam Ojuade lórílẹ̀-èdè South Africa. Imam Ojuade mo kí yín, mo kí èrò pọ̀ gbogbo ayé tí a lè dárúkọ àtẹ̀yìntà lè dárúkọ. Gbogbo yín olólùfẹ́ wa, gbogbo yín ni bàbá wa, gbogbo yín ni ìyá wa. Mo kí Adéretí tó fún mi, mo kí yín o, ìyá wa nìyẹn. Mo lè kí mo wá tún kí mo kí gbogbo àwọn bàbá wa ní Olúwa. Mo kí Special Apostle Adéretí SA, mo kí yín bàbá o. Mo lè kí Superintendent Apostle Sunday Aniel ní ìlú Àkùngbà, mo kí yín. Mo kí Prophet Fèrè Jésù ní Àkùngbà ní Àkókò, mo kí yín. Mo kí bàbá wa Primate Alaba Ògúnmọ́sànyà aka Ojú-Onítìmí ní South Africa, mo kí yín. Tàbí ká máa ka àwọn èèyàn tó ń dúró tiwa tó ń bò wá báyìí ẹ̀wọ̀ èlé àmọ́ gbogbo ẹ̀yin bàbá pátápátá tẹ̀ ń wò wá tẹ̀jẹ̀ ń ṣe program àtẹ̀ máa ń pè wá tẹ̀ máa ń fún wa nímọ̀ràn ṣé báyìí má ṣe báyìí báyìí gbogbo ẹ̀yin pátápátá ní àwọn ẹlẹ́rìí yín o. Ẹ má bínú pé a lè dárúkọ yín o, ẹ má bínú o. Wọ́n dà pé mi gbégbé dálẹ̀ láti mọ̀ méjì tí yóò kẹ́rin sáṣọ ní ẹ̀nu náà ní ẹ̀yin màmá náà ẹ̀yin pátápátá àdúpẹ́ ìpẹ́ òkun ẹ̀ ṣe o. Ẹ̀dá tẹ̀ fi ń pọ̀ wá kò ní já o. Ẹ túbọ̀ máa bá wa share program kí ẹ̀dẹ̀ máa fi ìròyìn hàn ní abẹ́ comment section. Ṣùgbọ́n paríparí ẹni pé ẹ lọ subscribe sí Ajomade TV lórí YouTube. Ẹ tún máa fi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kò jẹ́ ti gbogbo ojú tó ń wò mí. Ẹ dárúkọ yín fún àwọn ará nílẹ̀ kan sí. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Babátúndé Ẹlẹ́yẹlé tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògùn State. Mo lérò pé bí a bá pè yín sí orí ètò yìí nígbà míì ẹ jẹ wá. Ní agbára Ọlọ́run kò sígbà tẹ̀gbẹ́ tí mo lè jẹ. Ẹ ṣé. Ajomade ni orúkọ mi, ìlàrẹ́ ni mi ọmọ akẹ́ lóògùn yé mi. Ọmọ mẹ́kẹ́ mo pe ìgbé mélòó jẹ́ mi lórí ọ̀rọ̀ mi lọ́mọ kẹrin nílà lóṣooṣù yẹra gbàgbọ́. Ọmọ tó bá délé àpáta tó bá dé gbòǹgbò tàbí ọmọ ìgbẹ́júmọ̀ náà ọmọ ìyá mọ̀gàn ẹ̀jẹ̀ ń kí ìyá mi ìyálájẹ gbogbo mara bastard, ìyá mi Ọmọládé, mo kí yọ àyà bàbá mi SJ àti bàbá mi Mr. SJ Adébára àti ìyá mi Ọmọládé. Mo kí yín o, ẹ ṣé o, ọjà tẹ̀mí pa Ajomade kò yé já o. Ó dàbọ̀. Ire o.